ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjúbà wùdọ̀ ọlọ́run ẹ̀rẹ́ bá tó bá yín gbọ̀jà yẹn lọ gbanibani tá a sáyà dúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá nítorí tó ṣe tánu ẹ̀dọ́ láéláé bàbá gbọ́ ọpẹ́ wa ọlọ́run májẹ̀mú gba ẹ̀yìn wa àtúnlọ́nù rẹ ní orúkọ Jésù ó máa bá wa lọ bàbá àbá ó yá máa sìn wá lọ gbogbo etí ojú ọkàn tí ó wò wá tí ó gbọ́ wa ní òní ní orúkọ Jésù ó yá darapọ̀ mọ́ wọn a ó yàn títí láéláé Jésù Kristi olúwa wa àmín 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 lórúkọ Jésù a dúpẹ́ láti jẹjẹjú wákàtí ọ̀wọ̀ yìí ọba tó fún wa ní oore ọ̀fẹ́ láti fi rí ìmọ́lẹ̀ ọjọ́ èní a rí i pé ọjọ́ Thursday tó kàn nínú oṣù November náà la parí lénìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣe kíni tó mú wa rí òpin náà Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ní wákàtí ọ̀wọ̀ yìí ọba àwọn ọba ó yá kó máa bá wa lọ ní wákàtí yìí Ọlọ́run májẹ̀mú agbéga yìí lógo òkè ẹ̀mí lọ́run sọ pé túkù kan tí a máa ṣe lọ́ọ̀dì 30 bẹ́ẹ̀ ni ó ló tún kù Thursday kan ní ọ̀dì 30 àti èmi àti ńlá ṣe kíni láòjọ rí ẹ̀mí lọ́run ló kún wọn tọ́ wa sọ́nà àwa lè ṣe kàlẹ́ndà kà ní tòótọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara nígbà jẹ́ pé Ọlọ́run kú ló ń sanwó oṣù wòlíì ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run àmọ́ ya tètè kọ́ wa pé ìyá báyìí mọ̀ tó ní ètò ìtúkù ìkan èyí tá a ṣe ní ọ̀dì 30 gangan lórúkọ Jésù àtẹ̀mí àtìyàn níyọ sọnù 5 ló wà nínú oṣù yìí
Ọlọ́run májẹ̀mú yóò jà parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ọba tó mú abẹ̀rẹ̀ rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà láti ọjọ́ kìíní nínú oṣù January. Mọ́mì dáàdì mi, oore ọ̀fẹ́ la rí gbà tó tún jẹ́ ká rí èyí ní wákàtí yìí. Ọlọ́run tó dáàbò bò wá kò nítorí ẹ̀ ṣí ààbò rẹ̀ kúrò lórí wa. Ààbò Ọlọ́run yóò dájú lórí wa. Mọ́mì dáàdì, ohun Olúwa náà rèé látẹnu ìyá àdúrà Ẹ̀rí Abániṣe JP. Ó mú wá ní ìjọ mẹ́jọ láti ilé ìjọsìn wa. Ìjọ Ìṣẹ́gun ní tèmi, ilẹ̀ àánú, lẹ́nu ìyá àdúrà Ẹ̀rí Abániṣe JP. Mo ní báyá bá ní ẹ̀bì àdúrà tàbí fún kásẹ́lẹ̀ tàbí lórí ní tá a bá gbọ́ tá a fẹ́ ní ìbéèrè lé lórí, ẹ pè mí sórí tẹlifóònù. Kí ni tẹlifóònù nọ́mbà náà? Tẹlifóònù nọ́mbà náà rèé 070 57 84 23 11. Ó kan méjì ló parí ẹ̀. Lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí tí wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK àti ìgbìmọ̀ àti àwọn afẹ́nifẹ́re iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tí wọ́n ní kí ohun Olúwa ẹ̀ kó máa ṣe kíni, kó máa tẹ̀síwájú. Màmá bàbá, lórúkọ Jésù ayé tí náà yóò máa tẹ̀síwájú. Lórúkọ Jésù ayé yìí ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni. Ohun Olúwa sínú ayé yìí kò wá nídìí ìsọ̀rọ̀ òdì sí. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Adúpẹ́ láti ìjẹjọ títí wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo ojú àtọkàn tó wo ti ìjẹjọ, adúpẹ́ lọ́wọ́ yín. Ibi tí ẹ ti mówó láti ra dátà láti lè rà á, láti lè máa gbọ́ ohun Olúwa yìí, láti lè máa ṣíà rẹ̀. Ẹ̀rí ṣíà yẹn nìkan, òun ló jẹ́ ìrànlọ́wọ́ fún ìyá àdúrà Ẹ̀rí Abániṣe JP. Ṣíà yẹn gangan láti máa ṣíà rẹ̀ fún àwọn ènìyàn, òun ni àánú fún èmi. Kódà òun ni ìgbéga fún iṣẹ́ ìránṣẹ́ yìí. Òun la lè fi sanjọ́ fún ẹ̀bì àdúrà tá à ń rí gbà lórí ètò ohun Olúwa nílé iṣẹ́ ìbílẹ̀ rédíò yìí. Ṣíṣí ààrẹ yẹn nìkan, òun ló jẹ́ ètò àti àǹfààní fún ìyá àdúrà Ẹ̀rí Abániṣe JP. Òun ló jẹ́ ìrànlọ́wọ́ fún un. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi ṣí ààrẹ. Ẹ pé àwọn ènìyàn tó jẹ́ ọ̀rẹ́ yín, káwọn ọ̀rẹ́ yín náà máa tún ṣe kí ni kán máa bá mi ṣí ààrẹ. Lórúkọ Jésù, a ó ṣí ìwé rere ayọ̀ kan ẹ̀yin náà. A ó ṣí ohun rere kan ayé yín. Bí ẹ ṣe ń wọlé yẹn, máa bá mi ṣí ààrẹ fún àwọn ojú àti ọkàn. Ohun tẹ́ lè fi ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ nìyẹn. Lórúkọ Jésù, iṣẹ́ tí náà yóò gbèrú. Mọ́mì dáàdì, mo níṣẹ́ yín yóò gbèrú. Ògo Ọlọ́run yóò sì farahàn lórí iṣẹ́ yín. Èyí tó sì ń farahàn lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù kò ní ṣe é dá dúró fún ẹnikẹ́ni láti lè bà á jẹ́ tàbí bì í wó. Bí ẹ ṣe ń tẹ láìkì náà ní kẹ́ máa bá mi ṣíà rẹ̀. Lórúkọ Jésù, a fi ohun rere ṣíà sínú ayé tẹ̀yin náà. Mọ́mì dáàdì, ẹ̀rí àti súnmọ́ ọdún báyìí. Ọdún gan náà ṣe kí ni? Ó súnmọ́ wa. Bóyá ní lẹ́tà ayọ̀ kan tí a kọ sí Ọlọ́run, bóyá ètà àti ìrí èsì rẹ̀ gbà. Mọ́mì dáàdì mi, kèétí jù. Olúwa sọ fún mi pé kèétí jù. Ó lóun ni ọba arínúròde olùmọ̀ràn ọkàn. Ó lóun yóò sì ṣàánú fún àwọn tóun ó ṣàánú fún. Ọlọ́run ó ṣàánú yín. Nítorí ohun tẹ́ ń béèrè yẹn, tẹ́ rò pé kèétí tẹ̀yìn lọ́wọ́ yẹn, kèéjù ní iwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín mọ́mì. Kìkìdá kẹ́ ẹ ní ìgbàgbọ́ nìkan nínú Ọlọ́run alààyè. Wípé ìgbà yín kò ní jù nínú ayé yìí. Wípé ìgbà yín kò ní jù níwájú Ọlọ́run tí ẹ mọ̀ tí ẹ ń ké pè.
yóò dá yín lóhùn, yóò sì fi fún yín gẹ́gẹ́ bíi ti inú yín, gẹ́gẹ́ bíi ti inú yín tí ẹ fẹ́ kó ṣẹlẹ̀ yẹn yóò fi fún yín bẹ́ẹ̀. kèétí jù a máa wò ó pé ọ̀sẹ̀ bíi 4 àbí 5 kò pé 6 tán tá a fi ṣe kíni, tá a fi ṣe báyìí sí ẹ̀yà 2019 yìí, tí èmi àti yóò fi bọ́ ògbólógbò ọdún yìí nì tá a fi bọ́ sọnù sílẹ̀, tá a tún gbé àkọ̀tun ọdún tuntun lórúkọ Jésù. ọdún yìí yóò pè yín, èyí tó ń bọ̀ náà yóò sì pè yín pẹ̀lú. ẹ já lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ti ọ̀sán yìí. ọ̀rọ̀ Ọlọ́run ti ọ̀sán yìí tí a fẹ́ fi fún ara wa ní ọ̀sán yìí nínú ètò ohùn Olúwa. ẹ rí, Ọlọ́run á máa ṣe àwọn ènìyàn kan ní àyálé láti lè parun. nígbà tí èṣù bá fẹ́ ba ayé ènìyàn jẹ́, á ṣe àyà rẹ̀ lé, kódà bí wòlíì àbí àlùfáà bá ń bá sọ̀rọ̀ ní àtìkùgbà náà kò ní gbọ́, nítorí ìparun tó ń wá sí orí ara rẹ̀. ṣùgbọ́n bí Ọlọ́run bá bá wa sọ̀rọ̀ ní àkókò tàbí tó bá ní ohun tó fẹ́ ṣe sínú ayé wa, ẹ jẹ́ ká gbà á gbọ́. mọ́mì dádì, kódà bí ètí ìṣe, ẹ jẹ́ ká gbà á gbọ́ pé yóò padà ṣe ni. níbo ni mo fẹ́ ká lọ ní ọ̀sán yìí? ìwé Exodus ni Exodus 7 1 to 13 ni mo ti fẹ́ sọ ọ̀rọ̀ yìí. ìwé Exodus 7 1 to 13 ẹ ti mọ ohun tó wà níbẹ̀, ẹ gbọ́dọ̀ ti mọ̀ nítorí pé ohun tí ẹ ti gbọ́ ni. ṣùgbọ́n ohun tí a bá tú ní ọdún yìí ní ọ̀rọ̀ Exodus yẹn, òun kọ́ la máa tú ní ọdún tó ń bọ̀, ní ọdún tó tún tẹ̀lé òun kọ́ la máa tú. a rí wípé àwọn ìlú kan wà ní ìlú Ísírẹ́lì ní ìgbàanì náà ní Íjíbítì, nígbà tí wọ́n ṣe wọn láyà lé láti lè máa ṣe kíni, láti lè máa ṣe àgbèrè ọkùnrin sí ọkùnrin, obìnrin sí obìnrin. ẹgbọ́n ṣé ogun yìí ò ti fẹ́ kárí ayé báyìí? torí nínú ọ̀rọ̀ yìí ẹ̀mí Ọlọ́run ló ṣe Fáráò láyà lé níbẹ̀ láti lè mú ìparun bá a nítorí àwọn ọmọ Ísírẹ́lì. Mósè àti Árónì àwọn jẹ́ àwọn tí Ọlọ́run máa bá sọ̀rọ̀ ní ìlú náà, ní ìlú Íjíbítì. Ọlọ́run tó ń bá Mósè sọ̀rọ̀, dádì mọ́mì mi, mo fẹ́ ká farabalẹ̀ dáadáa. Ọlọ́run tó ń bá Mósè sọ̀rọ̀, ṣe mọ̀ pé òun náà ló ṣe Fáráò láyàlé, òun náà ló ṣe láyàlé láti lè ṣe kíni, láti lè bá mú ìparun bá a. ṣé kò mọ sí àwọn kan náà láyàlé ní àkókò yìí? gbogbo bí wàásù ṣe ń káàkiri àgbáláyé tó, ẹlẹ́sìn kìíní á sọ, ẹlẹ́sìn kejì á sọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ọmọ tó bá jẹ́ ọmọ ìparun ò ní ṣaláì mọ̀mọ́ hùwà ìparun wọn, nítorí ẹ̀mí ìṣeláyàlé inú ayé wọn. ó lè wà nínú ayé ọkùnrin, ó sì lè wà nínú ayé obìnrin, nípasẹ̀ pé ẹ má jẹ́ ká ṣe báyìí, ṣùgbọ́n ìyẹn tí wọ́n ní ó má ṣe yẹn gan ni ó máa ṣe, kó lè bá ṣe kíni, kó lè bá parun lójijì. Ọlọ́run ló ń sọ fún Fáráò, òun ló ń sọ fún un pé má gbà, òun náà ló sì ń sọ fún Mósè pé ó yá kó àwọn ọmọ mi kúrò ní ilẹ̀ yẹn. ṣùgbọ́n Fáráò kò gbọ́, nítorí pé kíni, ẹ̀mí èṣù ti ṣe kíni, ó ti gbá igi mọ́ etí rẹ̀, ó ṣe kíni, ó ti gbá igi mọ́ etí rẹ̀ láti lè ṣe kíni, láti lè má gbọ́ ohun tí Mósè àti Árónì ń bá a sọ. Árónì fi ọdún 3 ó fi ju Mósè lọ ní tòótọ́,
ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n da ìpè wọn pọ̀. Wọ́n ṣe kí ni? Wọ́n da ìpè wọn pọ̀ mọ́ ara wọn láti lè lọ ṣe kí ni? Láti lè lọ bá Fáráò. Ṣùgbọ́n Fáráò nípasẹ̀ ẹ̀mí òkùnkùn àti ẹ̀mí agídí àti ẹ̀mí ìṣeláyàlé rẹ̀, òun náà parapọ̀ pẹ̀lú àwọn alálùpàídà, pẹ̀lú àwọn tí ń ṣe ẹ̀mí oṣó ní ìlú nì, pẹ̀lú àwọn àgbààgbà tó jẹ́ pé wọn kì í sí níbi tó dára. Òun náà pè wọ́n jọ láti lè ṣe kí ni? Láti lè máa fún un ní ìmọ̀ràn. Olúwa wá sọ fún Mósè àti Árónì pé ẹ lọ sí iwájú rẹ̀, nítorí pé kí ni? Òun yóò ti ṣe ní àyàlé kí ẹ tó ṣe kí ni? Kí ẹ tó débẹ̀. Ṣùgbọ́n bó ṣe ti ṣe nì láyàlé nì, òun náà wá ránṣẹ́ sí àwọn alálùpàídà àti àwọn oṣó ìlú yẹn ní ìlú Íjíbítì. Ó pè wọ́n wípé Mósè àti Árónì fẹ́ ṣe kí ni? Wọ́n fẹ́ wá sí ọ̀dọ̀ òun. Ẹ̀yin náà máa bọ̀ pẹ̀lú àmì agbára tí yín ti ṣe agbára ìmọ̀ tẹ́yin náà lè fi kojú wọn. Olúwa wá sọ fún Mósè pé ẹ lọ sí ibẹ̀. Òun yóò ṣe kí ni? Òun yóò tì yín lẹ́yìn. Mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù, Olúwa yóò tì iṣẹ́ yín lẹ́yìn. Mọ́mì lórúkọ Jésù, Olúwa yóò tì ayé yín lẹ́yìn. Àtìlẹ́yìn tí Ọlọ́run fún ayé yín lọ́wọ́lọ́wọ́ yẹn ní orúkọ Jésù, mo ní òní dáwọ́ dúró. Àtìlẹ́yìn Ọlọ́run tí Ọlọ́run fẹ́ fi sínú ayé yín, ọ̀tá ìdílé tàbí ọ̀tá abínúkú wọn ò ní lè jagbà mọ́ yín lọ́wọ́. Bàbá mi, bí ẹ ṣe ń wò ó tí ẹ sì ń gbọ́ yẹn, máa bá mi ṣí ọ̀rọ̀ yìí. Ohun kan tí a lè fi ran ara wa lọ́wọ́ nìyẹn. Fáráò pe àwọn àti ẹ̀ tí ń ṣe àwọn ẹlẹ́mìí àìmọ́ ni. Ó pè wọ́n láṣẹ kí ni? Láti lè mọ ọbọ̀ pẹ̀lú agbára tiwọn náà. Wípé Mósè àti Árónì fẹ́ ṣe kí ni? Wọ́n fẹ́ bá òun ní àlejò. Árónì fi ọdún 3 péré ó fi ju Mósè lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n da ìpè wọn pọ̀ láti lè lọ ṣe kí ni? Láti lè lọ kọjú Fáráò. Ọlọ́run yóò da ìpè rẹ̀ pọ̀ mọ́ ayé yín láti lè ṣe kí ni? Láti lè ṣẹ́gun ayé yín ní ọ̀sán yìí. Dáàdì mọ́mì, bẹ́ẹ̀ bá gbàgbọ́ bẹ́ẹ̀ gbàgbọ́, Ọlọ́run tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ń ké pè yẹn, mo ní yóò darapọ̀ mọ́ ògo ayé yín láti ṣe kí ni? Láti lè kojú ogun tó lòun ò ní jẹ́ kẹ́ ẹ rọ́nà lọ yẹn. Nítorí pé kí ni? Fáráò jẹ́ ènìyàn ibi, ṣùgbọ́n Ọlọ́run ti gbá igi mọ́ etí rẹ̀ láti lè ṣe kí ni? Láti lè mú ìparun bá. Láti lè mú ìparun bá. Òun náà ló sì rán àwọn Mósè àti Árónì lọ bá. Nítòótọ́ Árónì mú ọ̀pá tiẹ̀ débẹ̀. Mósè jù sílẹ̀. Àwọn oṣó ìlú Íjíbítì àti àwọn alálùpàídà Fáráò náà dìde. Àwọn náà ju ọ̀pá wọn sílẹ̀. Nítòótọ́ ni àwọn ọ̀pá méjèèjì di ejò. Ṣùgbọ́n gbogbo ejò tó wù kó jà, ọ̀pá Árónì ṣe kí ni? Ó gbé gbogbo àwọn ejò àlùpàídà ni ó gbé mì. Lónìí ní orúkọ Jésù, Olúwa yóò gbé ogun ayé yín mì. Ogun tó ń bá yín fínra yẹn, ṣùgbọ́n tẹ́ ẹ lẹ́ẹ̀mójútùú rẹ̀, àbí tẹ́ ẹ lẹ́ẹ̀mọ ìgbà tó dé, àbí èyí tó jẹ́ pé ó sojú rí gangan tó sì fi wọlé. Mọ́mì dáàdì, Ọlọ́run yóò gbé ogun yẹn mì. Ìwé Ẹ́kísódù ni mò ń sọ nípa rẹ̀. Jẹ́ ká lọ wo ìwé Ẹ́kísódù wa. Mo sọ pé tá a bá ti bẹ̀rẹ̀ ohun Olúwa, ẹ jẹ́ kí Bíbélì wa máa wà ní ọwọ́ wa. Idà tiwa nìyẹn láti lè ṣe kí, láti lè kojú ẹ̀mí òṣù àti ẹ̀mí òkùnkùn. Kí ló ń jẹ́ ẹ̀mí èṣù níbi tí Bíbélì bá wà? Ìgbiná sọnù ni. Idà tó nígbàgbọ́ nìyẹn láti lè ṣe kí ni? Láti lè kojú sí ohunkóhun. Mósè àti Árónì lọ́bẹ̀. Àwọn alálùpàídà àti Fáráò náà wọ́n ṣe kí ni? Àwọn náà pidán tiwọn. Wọn mọ̀ pé Ọlọ́run àwọn ọmọ ogun ti tẹ̀lé wọn wá.
wọn mọ̀ pé ọlọ́run àwọn ọmọ ogun ti ṣe kíni ó ti tẹ̀lé Mósè àti Árónì wá sí ọ̀dọ̀ Fáráò láti lè ṣe kíni láti lè yẹ̀yẹ́ ẹ̀. mọ́mì dádì ogun tó dúró tì yín bí ìṣọ̀nù yín Olúwa yóò yẹ̀yẹ́ rẹ̀ lọ́sàn yìí. mo ní ogun tó dúró tì yín tó rẹ̀ ní ìṣọ̀rùn yẹn tẹ́ ẹ wá ń wò tẹ́ ẹ sọ́pẹ̀ mójútùú bẹ́ẹ̀ ṣe mú ogun yẹn kúrò lórúkọ Jésù. ọba tó fi ọ̀pá Árónì gbé ogun àwọn alálùpàídà Fáráò mì yóò gbé ogun mì débi pẹ̀ ní gbúrò rẹ̀ mọ́. ṣe bọ́lọ́run ni àìkú ẹ̀ sáì dìbàjẹ́ kìkìdá ká mọ Ọlọ́run ká sì gbọ́kàn wálé lórúkọ Jésù. a ò ní gbé èrè tìjú. tí ẹ bá bá mi wòwe Lífítíkù 18:1-2 Ọlọ́run àwọn ọmọ ogun ń bẹ lẹ́yìn àwọn ọmọ Ísírẹ́lì. mọ́mí ẹ jẹ́ ká gbàdúrà ní ọ̀sán yìí. ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. kí ni tó pé rẹ̀ ní ogun nínú ayé mi? kí lẹni tó sọ pé ogun lórúkọ òun lórí ìrìn àjò ayé mi tó wá ṣe kí ni tó wá di etí? àwọn ogun mi wà mọ́mí dádì àwọn ogun yìí ò gbé èyìnbó rárá. àwọn ogun tí ò gbé èyìnbó ń bẹ tó jẹ́ wípé agbára àdúrà full force láfi lè dànù táfi lè jáde. jẹ́ rí ìgbà míì táwọn mìíràn bá fẹ́ máa gbàdúrà wọ́n máa gbà wẹ́rẹ́wẹ́rẹ́. kì í ṣe bẹ́ẹ̀. o gbọ́dọ̀ gba àdúrà. Jésù gan gba àdúrà títí ìró omi tó sàn lára bàbá wọn ló dàbí ìró ẹ̀jẹ̀. kí ló wá ṣe àwa tá a jẹ́ ènìyàn nínú ayé yìí tá a sì mọ̀ wípé ayé yìí ti kún fún wàhálà àti ìdààmú nítorí a ti ṣí àwọn ènìyàn kan láyàlé láti ṣe kíni láti lè máa ba ayé àwọn ènìyàn jẹ́. tí a bá wo ohun tó ń lọ ní inú ayé yìí lọ́wọ́lọ́wọ́ a ó máa wò ó pé kò tiẹ̀ sí ìròyìn kan tó dáa káàkiri àgbáláyé ni. àti ọ̀sán àti àárọ̀ kò sí ìròyìn kan tó dáa tí etí ń gbọ́ mọ́. nítorí pé kí ni èṣù gan ti ń wá ìkórè tiẹ̀ ṣáàpù ọdún là ń bọ̀ yìí. òun náà jíṣẹ́ ń tọ́pa láàrin ọdún. òun náà gbọ́dọ̀ ṣe kí ni mọ́mì ó gbọ́dọ̀ jíṣẹ́ ń tọ́pa ní àárín ọdún. lórúkọ Jésù èṣù ò ní jẹ wá lérè. mo ní lórúkọ Ọlọ́run alààyè èṣù ò ní jẹ wá lérè. ẹ já sọ fún Ọlọ́run talent tó ṣe àyà ara ẹ̀ lé lórí ìrìn àjò ayé mi èyí tó lóun ò ní gbọ́ òun ò ní gbà tó láìpẹ́ bá dé bá mi dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò tó lóun ò ní gbọ́ òun ò ní gbà. Ọlọ́run májẹ̀mú yóò gbèrè tìjú ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ta lẹni tó ṣẹ̀rẹ̀ láyàlé ta ni èṣù ṣẹ́ láyàlé nítorí ọ̀rọ̀ mi tó wá lòun ò ní gbọ́ òun ò ní gbà tó lòun ọba mi dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò lónìí ní orúkọ Jésù jí ó gbèrè tìjú. mọ́mì ó gbọ́dọ̀ gbèrè tìjú ni dádì ó gbọ́dọ̀ gbèrè tìjú ni torí ẹni tó bá ti mọ Ọlọ́run tó sì ń ké pe Ọlọ́run ní wákàtí àti gbogbo ìgbà àwọn gan lóṣù wọn fẹ́ dánwò ṣùgbọ́n gbà tá a bá sinmi láì sinmi àti láì káàárẹ̀ èṣù yóò rí wa yóò sá torí pé kíni Ọlọ́run á sọ wá di iná yóò máa wò ó pé kí ló ń rà ń lára yìí èṣù ò ní lè ráyè dúró níbi tí a bá wà. ẹ jẹ́ á sọ fún Ọlọ́run májẹ̀mú ràn mí lọ́wọ́ gbogbo ẹni tí èṣù ń bẹ nínú ayé rẹ̀ má jọ ráyè nínú ayé mi láti bà mí láyé jẹ́ má jọ ráyè lórí ayé àwọn ọmọ mi láti bà wọ́n láyé jẹ́. Ọlọ́run májẹ̀mú Olúwa ṣàánú fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú Ọlọ́run gbà mí bàbá kó gbà yẹn gbogbo ẹni èṣù ń bẹ nínú ayé rẹ̀ ẹni tó jẹ́ pé ìwé èṣù ló gbé lọ́wọ́ ẹni tó jẹ́ pé àkọlé èṣù àti Sátánì ló gbé lọ́wọ́ tó ń gbé kiri má jọ ráyè nínú ayé mi àti àwọn ọmọ àti ọmọ Ọlọ́run májẹ̀mú gbà mí gbogbo ènìyàn tí èṣù ti bà ayé rẹ̀ jẹ́ má jẹ́ ó bà mí láyé jẹ́ lórúkọ Jésù. gbogbo ẹni tí èṣù ti bà ayé rẹ̀ jẹ́ mọ́mì dádì bí ẹ ṣe wò tí ẹ ṣe àrẹ yẹn lórúkọ Jésù kò ní ráyè bà ayé yín jẹ́ kìkìdákẹ́ ẹ ṣàmínì dádì mo ní kò ní ráyè bà ayé yín jẹ́ tọmọtọmọ kò ní ráyè bà ayé àwọn ọmọ yín jẹ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ já lọ sọ fún Ọlọ́run Olúwa o
ìrìn àjò tó kù tọ́dún yìí parí Olúwa bá mi rìnrìn rẹ, ẹ̀mí mọ́ bá mi rìnrìn tó kù tọ́dún yìí ó fi parí. Gbogbo lẹ́tà èṣù tí èṣù ń pín kiri má jẹ́ wọ́n pín dé ẹnu ọ̀nà mi. Ẹ gbàdúrà yìí orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ̀mú kó bá yín rin ìrìn àjò yìí, ìrìn àjò tó kù tọ́dún yìí ó fi parí. Mọ́mì dáàdì lórúkọ Jésù Olúwa yóò bá yín rin ìrìn àjò náà. Gbogbo ìrìn àjò tẹ́rìn èyí tí ó mú ògo ńlá lọ́wọ́ ní orúkọ Jésù, Ọlọ́run má jẹ̀mú kó dẹ ẹsẹ̀ yín lé. Ìrìn àjò tẹ́rìn èyí tí ó já sí ẹkún ní orúkọ Jésù, mo ní kò ní wá sí ẹsẹ̀ yín. Kìkìdákẹ́ ìgbàgbọ́ ní kẹ́ ẹ sì ṣe àmín lórúkọ Jésù. Gbogbo ẹni tí èṣù ń rán níṣẹ́ ibi tó gbé lẹ́tà ikú lé lọ́wọ́ tó ń pín kiri, mọ́mì dáàdì ní orúkọ Jésù mo ní òní péye ilé wa. Ọlọ́run má jẹ̀mú ẹ̀jẹ̀ Jésù ó yá máa sàn nínú ayé wa. Ọba àwọn ọba yá kó dúró tì wá. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ já lọ tún sọ fún Ọlọ́run. Dáàdì ó ṣe pàtàkì láti sọ fún ẹ̀rí ní wákàtí tí a wà yìí. A ti ń ṣe kíni, a ti ń dìlítì àwọn kan, a sì ti ń ṣe kíni, a ti ń mú àwọn kan wá sí inú ayé náà pé káwọn náà wá wo bí ilé ayé ṣe rí. Ọlọ́run gbà mí má jẹ́ kúkú àjọkú, ẹ̀mí má gbà mí má jẹ́ bá wọn kúkú àwọ́kú. Gbogbo ikú òjijì tí èṣù ń pín kiri yìí, Ọlọ́run má jẹ́ mo yá gbà mí lọ́wọ́ rẹ̀, má jẹ́ bá wọn kúkú àjọkú. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ́ mú gbogbo lẹ́tà ikú òjijì, gbogbo lẹ́tà ikú àjọkú ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù yá kó pín wa yà lónìí ní orúkọ Jésù. Mo ní kó pín wa yà kúrò níbẹ̀. Gbogbo ikú àjọkú, gbogbo lẹ́tà ibi, gbogbo lẹ́tà ikú òjijì lórúkọ Jésù. Ọlọ́run má jẹ́ mo yá fagilé nínú ojú ọkàn tó ń wò mí lọ́wọ́ ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ́ mo yá fagilé. Mọ́mì dáàdì àti ẹ̀yin àti ọmọ ẹ ò ní bá wọn kú àjọkú. Ọlọ́run má jẹ́ mo yóò sàmì sí lórí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Olúwa kó fi àṣẹ dá wa lóhùn lórí ọ̀rọ̀ ìṣeláyàlé tó lè fa ikú òjijì tàbí mú wàhálà bá wa tàbí yẹ̀yẹ́ wa tàbí yẹpẹrẹ wa lórúkọ Jésù. Ọlọ́run má jẹ́ ó yá mú kúrò lójú ọ̀nà wa, torí bọ́lọ́run ṣe yẹ̀yẹ́ Fáráò àti àwọn alárùpàídà rẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ́ mú ó yá kó yẹ̀yẹ́ àwọn ọ̀tá wa, ọ̀tá ìrere ayé wa, ọ̀tá ògo wa lónìí ní orúkọ Jésù. Ọlọ́run kó yẹ̀yẹ́ wọn. Ọba tó gbé Mósè àti Árónì ga níwájú Fáráò, ó yá kó gbé yín ga. Mọ́mì mo ní yóò gbé yín ga, dáàdì mo ní yóò gbé yín ga. Iṣẹ́ yín tó sùn àti tó ń tò gbé yẹn, Jésù Kristi Ọlọ́run má jẹ́ mo yá kó jí dìde. Ọwọ́ ńlá Ọlọ́run àlàyé ó yá kó jí dìde. Ọkàn yín yóò balẹ̀. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. À ń lọ nínú ìpele àdúrà mìíràn yẹn. Ẹja sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run má jẹ̀mú ó yá sọdún ayọ̀ fún mi. Bàbá sọdún ayọ̀ fún mi. Ẹ̀rí pa àgbàdo àyìn náà ní ìjẹjọ́. Ọlọ́run má jẹ̀mú sọdún ayọ̀ fún mi. Ẹ̀rí oríṣiríṣi lọ́dún ayọ̀. Ẹlòmíràn fẹ́ ọmọ tuntun, ẹlòmíràn fẹ́ ògo tuntun, ẹlòmíràn fẹ́ ọkọ̀ tuntun, ẹlòmíràn fẹ́ ilé tuntun, ẹlòmíràn dẹ̀ fẹ́ ògo ńlá èyí tó yẹ pé gbogbo ayé ọmọ wípé yes Ọlọ́run ti mú ògo dé sínú ayé òun. Ẹlòmíràn dẹ̀ fẹ́ ohun tó dára tí Ọlọ́run yóò ṣe fún òun. Kọ́dún tó parí, Olúwa sọdún ayọ̀ fún mi. Ẹ̀yin lẹ mọ̀ tẹ́ fẹ́, ẹ sọ fún Ọlọ́run ohun tẹ́ fẹ́ rèé. Olúwa sọdún ayọ̀ fún mi. Bàbá sọdún ayọ̀ fún mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ̀mú yá kó sọdún ayọ̀ fún yín. Mọ́mì dáàdì Olúwa yóò sọdún ayọ̀ fún yín. Ohun tẹ́ ń béèrè lọ́wọ́ Ọlọ́run yẹn, dáàdì lórúkọ Jésù yóò tẹ̀ yín lọ́wọ́. Mọ́mì mi lórúkọ Jésù mo ní yóò tẹ̀ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹjẹ́ lọ gbàdúrà yìí. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Lẹ́tà ikú ò yẹ inú ilé mi. Ẹ̀rí lẹ́tà ikú ò yẹ inú ilé mi. Lẹ́tà ikú kò yẹ inú ayé àwọn ọmọ mi. Ọlọ́run fi ìwé lẹ́tà ibi bóyá fi jóná gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Lẹ́tà ibi, lẹ́tà ẹkún, lẹ́tà ikú òjijì kò yẹ inú ilé mi. Ọlọ́run má jẹ́ mo yá fi iná jó o dànù. Tá a bá rẹ́ni kẹ́ni kọ̀ọ̀kan tó ní lẹ́tà kúrò òun pín kiri, mami lórúkọ Jésù ò ní pédélé wa. Ọlọ́run má jẹ́ mo lè jẹ́ wọ́n pín ìyálé wa. Lẹ́tà ikú, lẹ́tà ọ̀fọ̀ ní orúkọ Jésù ẹ̀ ò ní gbà
lórúkọ Jésù lẹ́tà ayọ̀ lẹ́ ó tẹ́wọ́ gbà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ lọ tún sọ fún Ọlọ́run ká tó kúrò ní ìpele tibẹ̀ yẹn. ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. ẹ rí mọ́mì kan ló fẹ́ gba ìwé yìí ẹlẹ́fẹ́ gba ìwé ìlú òyìnbó Ọlọ́run májẹ̀mú yóò gbà fún yín. èkìkídá kíni kẹ́ ẹ gbàgbọ́ kan ẹ tẹrí ibà Ọlọ́run májẹ̀mú Olúwa o bọ́n bá ṣe ń gbàdúrà ẹ̀ fún mi ó yẹ lẹ́tà ayọ̀ ní ìlú òyìnbó tí mo wà yìí Ọlọ́run májẹ̀mú lẹ́tà ayọ̀ láti wọ ìlú òyìnbó tí mo fẹ́ gbà yẹn ó yá fi lé mi lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàràgà Jésù lẹ́tà ìlú òyìnbó tẹ́ ẹ fẹ́ gbà yẹn lónìí ní orúkọ Jésù Olúwa kó dáwọ́lé kọ́dún kó tó bọ́ sí òpin ní orúkọ Jésù Olúwa kó fi lẹ́tà ayọ̀ lé yín lọ́wọ́ lẹ́tà láti lọ ìlú òyìnbó tẹ́ ẹ fẹ́ gbà yẹn mọ́mì lórúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́ ó yẹ gbà orí yín kó gbà ọwọ́ yín kó gbà ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ọwọ́ tó ń dá dúró yẹn gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo ọkàn tó ń bá yín rìnrìn àjò yẹn tí ò fẹ́ kí lẹ́tà ayọ̀ kó tẹ̀ yín lọ́wọ́ lónìí ní orúkọ Jésù Olúwa kó dá lẹ́bi ó yá kó gbèrè ìtìjú ó yá kó gbèrè ìtìjú ó yá kó gbèrè ìtìjú lẹ́tà ayọ̀ sínú ayé yín Ọlọ́run májẹ̀mú kó fi lé yín lọ́wọ́ kẹ́ ẹ lè yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú kó fi lẹ́tà ayọ̀ lé yín lọ́wọ́ lẹ́tà ayọ̀ tẹ́ ẹ fẹ́ gbà yín ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú kó fi lé yín lọ́wọ́ láti lè lọ sí ìlú òyìnbó yẹn ní orúkọ Jésù ó yá kó fi lé yín lọ́wọ́ láti lè gba ìwé ọmọ onílùú ní ibi tẹ́ ẹ wà ní tẹ́ ẹ wá ń sá káàkiri Olúwa kó gba lẹ́tà yẹn lé yín lọ́wọ́ lẹ́tà ìwé ọmọ onílùú yín ó ti tó kẹ́ ẹ ti gbà lónìí ní orúkọ Jésù Olúwa kọ ìwé yẹn àkọ́pẹ́ ni kó kọ́ má jẹ́ kó kù mọ́ má jẹ́ kó ní àmì pé kò ní ṣeé ṣe ní orúkọ Jésù Olúwa kó gbà fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ já lọ sínú ìpele mìíràn ẹ já sọ fún Ọlọ́run èyí mọ̀ bá tó pọ̀ ní ipá àti agbára kí ni kòtò àṣeyọrí èyí tí ènìyàn tí ó ṣe kíni tó gbé sí inú ayé mi èyí tí àwọn ìkà ìdílé èyí tó gbé sínú ayé mi èmi ò mọ kòtò àgbàná mi ò mọ kòtò àṣeyọrí nì èyí tó wà nínú ìrìnàjò ayé yín ṣùgbọ́n tẹ́ ẹ fẹ́ kó pé kó dé bá ní ọ̀sán yìí mọ́mì dáàdì òpin gbọ́dọ̀ dé bá òpin ò dé bá nítorí pé kíni ṣé ẹ rí ogun àìsàn kí wọ́n fi dẹni mọ́lẹ̀ kó máa gbani lówó kòtò àgbàná ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí wọ́n gbé ogun àìsàn kan léèyàn lọ́wọ́ pé kéèyàn máa nọ́ọ̀sì rẹ̀ kó máa di ẹni tí ò gbọ́dọ̀ máa lo oògùn kó tó di pé yóò sùn kòtò àgbàná ni ẹ sọ fọ́lọ́run lọ́sàn-án yìí Olúwa já yín gbà lọ́wọ́ kòtò àgbàná ni tí èṣù àti ìkà ìdílé èyí tí wọ́n gbé sínú ayé yín ó yẹ kó jẹ́ ayé yín gbàdúrà orúkọ Jésù agbára Jésù àgbàràgà Jésù kòtò àgbàná èyí tí èṣù àti ọ̀tá ìdílé tí wọ́n gbé kanú ayé yín ní ọ̀sán ní orúkọ Jésù Olúwa kó gbé yín kúrò nínú ẹ̀ Ọlọ́run májẹ̀mú yá kó gbé yín kúrò nínú rẹ̀ ọba àwọn ọba yá kó gbé yín kúrò nínú rẹ̀ gbogbo kòtò àgbàná yẹn Ọlọ́run máa kún bàbá máa kún ọmọ máa kún ẹ̀mọ́ máa kún láti òní ní orúkọ Jésù gbogbo tí ṣe kòtò àgbàná yẹn Ọlọ́run májẹ̀mú ò ní jẹ́ gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ já lọ sọ fún Ọlọ́run àdúrà kan tó kù rèé ká tó tún bọ́ sí ìpele mìíràn ẹ já sọ fún Ọlọ́run ẹ rí ọwọ́ náà wà tó jẹ́ pé ọwọ́ tí ń ṣiṣẹ́ ni ṣùgbọ́n tí kì í lákòjọ bẹ́ẹ̀ ni dádì bẹ́ẹ̀ ni mọ́mì ọwọ́ kan wà tó yẹ kó mọ iṣẹ́ ṣe ṣùgbọ́n kì í ṣọwọ́ tí ní àkójọ èmi mọ́ gbà mí ọwọ́ tí ṣiṣẹ́ tí ò ní àkójọ èyí tí èèyàn lè fi ta mí lọ́rẹ Ọlọ́run máa fọ́ dànù ní wákàtí ọ̀wọ̀ ìgbàdúrà orúkọ Jésù agbára Jésù àgbàràgà Jésù ọwọ́ tí ṣiṣẹ́ ṣùgbọ́n tí ò ní àkójọ ọba májẹ̀mú ó yá máa fẹ̀jẹ̀ rẹ̀ fọ́ bàbá máa fọ́ ọmọ máa fọ́ ọwọ́ tí ṣiṣẹ́ ṣùgbọ́n tí ìlàkójọ lónìí ní orúkọ Jésù ó yá máa fọ́ kúrò bàbá fọ́ kúrò ọmọ fọ́ kúrò ẹ̀mọ́ fọ́ kúrò gbogbo ọwọ́ tí ṣiṣẹ́ tí ò ní àkójọ fún ohun rere fún ohun àtọ́kasí ní òní ní orúkọ Jésù Olúwa máa fọ́ bàbá fọ́ ọmọ fọ́ ẹ̀mọ́ fọ́ mọ́mì lórúkọ Jésù ọwọ́ tí ṣẹ́sùn tí ò ní àkójọ yẹn ó ti kúrò ní ìpín ti yín bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù ọwọ́ yẹn ó yá kó bẹ̀rẹ̀ sí ṣe rere ọwọ́ yẹn lórúkọ Jésù mo ní kó bẹ̀rẹ̀ sí ṣe rere oore tó yí ọwọ́ yẹn èyí tí a ti kọ fún láti ọ̀run ṣùgbọ́n gbòdénú ayé ni àwọn ènìyàn ti yí padà wọ́n sọ di ọwọ́ tí ṣiṣẹ́ ṣùgbọ́n tí ò ní àkójọ nítorí pé wọ́n ti rí pé ológo nìyí nítorí pé wọ́n ti rí pé ọmọ ológo nìyí ọmọ tí ó sì ṣàánú nìyí ọmọ tí ó kẹyà tí ó kẹ bàbá nìyí ṣùgbọ́n wọ́n ti ṣe kíni wọ́n ti tọ́ọ̀nù ẹ̀ sí
upside down pé kó tún padà sí ibòmíràn ní orúkọ Jésù. Gbogbo ọwọ́ yẹn ní orúkọ Jésù kò tún jẹ́ ìpín yín mọ́. Ọwọ́ Jésù ti dàpọ̀ mọ́ ọwọ́ yín. Ẹ ó ní àkójọpọ̀ ohun rere tó pọ̀ lórúkọ Jésù. Ẹ ó sì fò fáyọ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ já lọ sínú ìpele mìíràn. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́. Ayé mi yẹ fún ìrànlọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́. Ayé mi yẹ fún ògo tuntun. Olúwa fún mi ní ògo tuntun. Ẹ gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Olúwa kó ràn yín lọ́wọ́. Mọ́mì dádì, Olúwa yóò ràn yín lọ́wọ́. Ayé yín yẹ fún ògo tuntun. Ní orúkọ Jésù, Olúwa kó ràn yín lọ́wọ́. Ayé yín yẹ fún ògo tuntun. Ògo tuntun èyí tí gbogbo èèyàn mọ̀ pé Olúwa ti ràn yín lọ́wọ́. Lónìí ní orúkọ Jésù, ó yá kó wọ inú ayé yín. Ó yá kó wọ inú iṣẹ́ yín. Ó yá kó wọ ojú ọ̀nà yín. Ó yá kó gbé yín lórí sókè. Ó yá kó gbé yín ga láti òní lọ. Lórúkọ Jésù, ẹ rí ògo Ọlọ́run. Ògo Ọlọ́run yóò tàn sínú ayé yín. Yóò tàn sórí iṣẹ́ yín. Yóò tàn sórí ayé yín. Ní wákàtí ọ̀wọ̀ yìí, ẹ máa rí ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà fún òpin ọdún yìí. Ẹ jẹ́ ká gbàdúrà fún òpin ọdún yìí. Ọlọ́run má jẹ̀mú. Òpin ọdún yìí ti ń lọ. Ọlọ́run má jẹ́ ó dì mí mẹ́rù tọmọtọmọ. Má jẹ́ ó dì mí mẹ́rù tọmọtọmọ. Ọlọ́run gbà mí. Òpin ọdún ibi ṣe ń lọ yìí. Ó yá jẹ́ ọmọ lọ ní ti ẹ̀wọ̀ ọ̀rọ̀ ni. Má jẹ́ ó dì mí mẹ́rù tọmọtọmọ. Ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Òpin ọdún ìbò ṣe ń lọ. Má jẹ́ ó dì mí mẹ́rù tọmọtọmọ. Ọlọ́run ràn mí lọ́wọ́. Bàbá ṣàánú fún mi. Ọlọ́run ràn mí lọ́wọ́. Mọ́mì dádì, òpin ọdún kò ní dì yín mẹ́rù tọmọtọmọ. Lórúkọ Jésù Kristi. Òpin ọdún kò ní dì yín mẹ́rù. Kò ní di ọmọ yín mẹ́rù. Kò ní di ọmọ mẹ́rù. Lórúkọ Jésù. Àmì Jésù Ọlọ́run alààyè kó máa bá yín rìnrìn àjò. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ tún gbàdúrà yìí. Àdúrà kan tó kù lórí eléyìí ni. Owó tí ṣiṣẹ́ tùmọ̀ tí kì í jẹ́ ń bẹ̀. Ẹ̀rí pàdúrà yẹn ó ṣe kókó, ṣe pàtàkì. Àwọn ọwọ́ kan wà tẹ́ pé yóò ṣiṣẹ́. Ṣùgbọ́n ní ìjọ ìkẹyìn kì í ṣòní ó jíṣẹ́ yẹn. Ọlọ́run gbà mí. Ọwọ́ tí ṣiṣẹ́ ṣùgbọ́n tí ìṣòní ó jẹ́. Ọlọ́run pín ayé mi yà pẹ̀lú rẹ̀. Ọwọ́ tí iṣẹ́ tí ò ní jèrè iṣẹ́ rẹ̀. Ọlọ́run pín mi yà. Ẹ gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọwọ́ tí iṣẹ́ ṣùgbọ́n tí ò ní jẹ́ iṣẹ́ rẹ̀. Ní orúkọ Jésù. Mọ́mì dádì kò ní jẹ́ ìpín yín. Sọ ní orúkọ Ọlọ́run alààyè ní. Gbogbo ọwọ́ tí iṣẹ́ ṣùgbọ́n tí ò ní jẹ́ iṣẹ́ yẹn kò ní jẹ́ ìpín yín. Kò ní jẹ́ ìpín ọmọ yín. Kò ní jẹ́ ìpín ọmọ. Ọwọ́ tí iṣẹ́ tí jẹ́ iṣẹ́ lájẹ̀dálẹ̀. Ní orúkọ Jésù Kristi. Ó yá kó wọ inú ayé yín. Ó yá kó dúró sínú ayé yín. Ó yá kó má fi ayé yín sílẹ̀. Ọwọ́ tí iṣẹ́ tí jẹ́ ìkórè rẹ̀. Ní orúkọ Jésù. Ó yá kó fi sínú ayé yín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú. Ó yá fi àṣẹ dá yín lóhùn. Ọwọ́ tí iṣẹ́ tí jẹ́ iṣẹ́ rẹ̀ ní orúkọ Jésù. Ó yá kó wọnú ayé yín. Ọwọ́ tí gbọ̀n iṣẹ́ èèyàn dànù tí bà iṣẹ́ èèyàn jẹ́ ní orúkọ Jésù kò ní wọ inú ayé yín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ tún sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa ràn mí lọ́wọ́. Bàbá ràn mí lọ́wọ́. Olúwa jẹ́ n kó àjọ àdúrà. Bàbá jẹ́ n kó àjọ àdúrà. Ẹ̀mọ́ jẹ́ n kó àjọ àdúrà ní wákàtí ọ̀hẹ́ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú o. Bàbá o. Olúwa jẹ́ n kó àjọ àdúrà fún àdúrà fún ìparí ọdún. Ọlọ́run má jẹ̀mú. Yá jẹ́ n kó àjọ àdúrà. Mọ́mì, gbogbo àdúrà tẹ́ ẹ ti ń gbà láti January. Kọ́dùn kó tó fi ayé rẹ̀ sílẹ̀. Kọ́dùn kó tó fi inú ilé yín sílẹ̀. Kọ́dùn kó tó fi ayé ìkúrò. Wúpọ̀ ayé mìíràn tó ń bọ̀. Mọ́mì dádì lórúkọ Jésù ẹ kó àjọ àdúrà. Àjọ àdúrà yẹ ayé yín. Lórúkọ Jésù kó tó ọdún 28 ní ọjọ́ àlàmísì tó ń bọ̀. Tààtún ṣe ètò yìí. Ní orúkọ Jésù ẹ kó àjọ àdúrà. Ọlọ́run má jẹ̀mú yóò jẹ́ kó àjọ àdúrà. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ já sọ fọ́lọ́run. Aládùúà ní àgbàkúlàdúà. Àgbàkúlàdúà. Àṣẹ́fẹ́ kú ni sí ọmọ ṣùgbọ́n àgbàkú ni àdúrà. Ẹ já sọ fọ́lọ́run. Ẹ̀mí mọ́ gbà mí. Ọlọ́run gbà mí. Wọ́n jẹ́ n kú kí n tó kú. Ẹ rí
ìgbésí ayé ẹlòmíràn ti kú ṣùgbọ́n ó kàn sì wà lórílẹ̀ alààyè ó ṣàṣì wà bẹ́ẹ̀ ẹ̀mí mọ́ gbà mí má jẹ́ kú kí n tó kù ọlọ́run gbà mí má jẹ́ ń dẹni àná ẹ̀rí má jẹ́ ń dẹni àná ọlọ́run má jẹ́ mú gbà mí ẹ̀rí àwọn ìránṣẹ́ ọlọ́run gan pàápàá ìránṣẹ́ ọlọ́run mi ẹ̀mí ọlọ́run ó ti fi sílẹ̀ ó lè ti lé ní 30 ọdún ṣùgbọ́n àmì àti àṣẹ wòólì tí ń bẹ lára rẹ̀ òun ni wọ́n sì máa fi wò ó tí wọ́n ní mọ̀ pé ẹ̀mí ọlọ́run ti ṣe kíni ó ti kúrò nínú ayé rẹ̀ ọlọ́run gbà mí torí abáyìnbọn àmọ́ tún kì ní gbà mí ẹ̀mí mọ́ gbà mí má jẹ́ kú kí n tó kù ọlọ́run má fi àgọ́ ara mi sílẹ̀ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run má jẹ́ kú kí n tó kù ọba má jẹ́ má fi àgọ́ ara mi sílẹ̀ ọlọ́run gbà mí má fi àgọ́ ara mi sílẹ̀ ọlọ́run gbà mí má ṣe mí lẹ́ni àná má ṣe mí lẹ́ni àná olúwa máa tún mi kì ọlọ́run máa tún mi kì nípasẹ̀ àdúrà olúwa máa tún mi kì ó yá ràn mí lọ́wọ́ jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ jẹ́ gbàdúrà àdúrà ló ń gba agbára kọ́ ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run ò ń lóore sí mi olóore kan tí ó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ àwọn oore kan wà ní àsìkò yìí mọ́mì dádì mi àwọn oore kan wà ní àsìkò yìí àwọn oore yìí ò ní kọmitì rárá wọn ò dẹ̀ ní ìgbìmọ̀ pé ẹ jẹ́ pé àwọn kọmitì ẹ jẹ́ ká wò ó bóyá lè ṣe lágbájá lóore bóyá lè ṣe tàmọ̀dò lóore ẹ jẹ́ á fi lo àwọn ìgbìmọ̀ ẹ jẹ́ á béèrè fún orú oore bẹ́ẹ̀ oore tí ò ní ìgbìmọ̀ oore tí ò ní kọmitì ọlọ́run kọ́dé tó parí ó yá ṣe fún mi ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù oore tí ò ní ìgbìmọ̀ èyí tí ò ní kọmitì kọ́dé tó parí olúwa kó ṣe fún yín bàbá o ọlọ́run má jẹ́ bá mi ṣe fún wọn oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì ó yá fi sínú ayé mi bàbá fi síbẹ̀ ọmọ fi síbẹ̀ ẹ̀mí má fi síbẹ̀ ọlọ́run má jẹ̀mú ó yá fi sínú ayé wa oore tí ò ní ìgbìmọ̀ èyí tí ò ní kọmitì kọ́dé tó parí ọlọ́run má jẹ̀mú ó yá kó ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àdúrà kan tó kù lórí ìyẹn nìyẹn ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára níbo ni ìṣẹ̀dá mi ti ń sìnrú ìlú ẹ̀rí ìṣẹ̀dá ẹlòmíì ó ṣe kíni ó ń sìnrú ìlú níbì kan ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tó ń gbé ọ̀tọ̀ ní orílẹ̀-èdè tó wà ṣùgbọ́n ìṣẹ̀dá rẹ̀ ń sìnrú ìlú níbì kan ọlọ́run o níbo ni ìṣẹ̀dá mi ti ń sìnrú ìlú tó ti ń sin àwọn kan ṣùgbọ́n tẹ̀mí oníṣẹ̀dá ò sì mọ̀ tí mò ń gbé ìṣẹ̀dá yẹn kiri ọlọ́run má jẹ̀mú ó yá wá ìṣẹ̀dá mi rí ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù níbo ni ìṣẹ̀dá yín ti ń sìnrú ìlú ní wákàtí ọ̀wọ̀ yìí ọba tó pọ̀ ní ipá àti agbára ó yá lọ ṣe àwárí rẹ̀ ó yá lọ ṣe àwárí rẹ̀ níbi tí ìṣẹ̀dá yín ti ń sìnrú ìlú lónìí ní orúkọ jésù ó yá kó wárí fún yín ìṣẹ̀dá yín kó wá yín kàn ó yá ṣeré tètè ó yá kó wá ayé yín kàn ó yá kó mú ayé yín kó túnṣe níbo ló ti ń sìnrú ìlú yẹn lónìí ní orúkọ jésù ó yá kó ṣàtúnṣe rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí ìṣẹ̀dá yín kó mọ sáré tètè bọ̀ wá bá yín ní orúkọ jésù ó yá kó darapọ̀ mọ́ yín kó mọ́ sìnrú ìlú mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ọlọ́run má jẹ̀mú mo gbàdúrà fún àwọn ìránṣẹ́ yìí lọ́kùnrin àti ní obìnrin ní ọmọdé àti ní àgbàlagbà gbogbo ibi tí ìṣẹ̀dá yẹn ti ń sìnrú ìlú yẹn lónìí ní orúkọ jésù olúwa kó ṣàwárí ẹ̀ níbo lẹwà ìlú wo lẹwà orílẹ̀-èdè wo lẹwà ìletò wo lẹwà ní agbo wo lẹwà lọ́wọ́lọ́wọ́ ní orúkọ jésù níbo ni ìṣẹ̀dá yẹn ti ń sìnrú ìlú ọlọ́run má jẹ̀mú yá kó ṣàwárí ẹ̀ fún yín jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àwọn àdúrà tá a fẹ́ gbà nísìnyí àdúrà ìlú gangan tí a wà ẹ jẹ́ sọ fọ́lọ́run ní ìlú tí mo wà ìlú ajé ó pè mí ẹ̀mí ọba tó pọ̀ ní bá ìlú tí mo wà yìí gangan ọ̀run jí ó pè mí ó yá fà mí lọ́wọ́ sókè ní ìlú tí mo wà yẹn gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú o ní ìlú tí mo wà ìlú ajé ó pè mí ní ìlú tí mo wà lọ́wọ́lọ́wọ́ yìí olúwa jẹ́ ó pè mí ní ìlú tí mo wà yìí olúwa jẹ́ ó pè mí ní ìlú tí mo ń gbé yìí olúwa jẹ́ ó pè mí lórúkọ jésù lu yín yóò pè yín mọ́ mi ọlọ́run má jẹ̀mú yóò jẹ́ kí ó pè yín èyí á tún sọ fún ọlọ́run ní orílẹ̀-èdè tí mo wà yìí
èmi ń gbà pé orílẹ̀-èdè Nàìjíríà tí mo wà lọ́wọ́lọ́wọ́ yìí Ọlọ́run májẹ̀mú ó yẹ fún Nàìjíríà ní ìsinmi gbogbo wàhálà àti ìdààmú lórí ọ̀rọ̀ Nàìjíríà ètò tó gẹ́ Ọlọ́run májẹ̀mú Olúwa la ilẹ̀ wa kọjá bàbá la ilẹ̀ Nàìjíríà kọjá ó yá la àdúgbò mi kọjá ó yá la ìlú Ìbàdàn yìí kọjá ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ó yá la ìlú tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ yìí kọjá ní wákàtí ọ̀wọ̀ yìí ìlú tí ẹ wà nì ẹ̀yẹ sọ fún Ọlọ́run èmi ń pàṣẹ pé ní ìlú Nàìjíríà tẹ́mi wà yìí kọ́lọ́run kó là á kọjá gbogbo wàhálà ìdààmú lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run fòpin sí má jẹ́ ká rí wàhálà ní Nàìjíríà máa gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o ní orílẹ̀‐èdè Nàìjíríà yìí ó yá fòpin sí wàhálà àti ìdààmú àti ìfòòró àti ẹ̀ní ìfọ̀kànbalẹ̀ lónìí ní orúkọ Jésù Olúwa fòpin sí jẹ́ kí Nàìjíríà kó ní ìsinmi jẹ́ kí Nàìjíríà kó ní ìsinmi jẹ́ kí Nàìjíríà Olúwa jẹ́ ó ní ìsinmi wàhálà ìdààmú yá mú kúrò níbẹ̀ Ọlọ́run má jẹ̀mú ṣàánú fún wa bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ní àdúgbò tí mo wà ní ìlú Ìbàdàn tí mo wà yìí Ọlọ́run má jẹ̀mú jẹ́wọ́ orúkọ rẹ bàbá Olúwa jẹ́wọ́ orúkọ rẹ ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa jẹ́wọ́ agbára rẹ àdúrà orúkọ Jésù ní orílẹ̀-èdè àti ìlú tí ẹ wà yẹn Ọlọ́run má jẹ̀mú àdúgbò tí wọ́n ń gbé tẹ́ ń gbé yẹn ẹ̀yin lẹ́mọ̀ ẹ sọ fún Ọlọ́run ní ìlú yín yẹn ní ìletò yín ní orílẹ̀-èdè yín Ọlọ́run má jẹ̀mú kó la ibẹ̀ kọjá bàbá kó la ibẹ̀ kọjá ọmọ kó la ibẹ̀ kọjá ní orílẹ̀-èdè yẹn ní orúkọ Jésù mọ́mì wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé dáàdì múnú wọn ò ní fi òkú yín ránṣẹ́ sílé wọn ò ní fi ń tẹ́lẹ̀ ọkọ̀ wálé àti ẹ̀yin àti ọmọ lórúkọ má jẹ̀mú wọn ò ní fi ń tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé Ọlọ́run má jẹ̀mú yóò la ilẹ̀ yín kọjá gbogbo wàhálà àti ìdààmú tí máa pẹ̀ ènìyàn ní ìlú ní orúkọ Jésù yóò dá ẹ̀yin sí ni o ẹ ò ní bá wọn kúkú àjọkú mọ́mì ẹ ò ní bá wọn kúkú àjọkú ẹ sì ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú lórí ìlú àti orílẹ̀-èdè yẹn orí afàṣẹ dá wa lóhùn bàbá fi àṣẹ dá wa lóhùn ọmọ fi àṣẹ dá wa lóhùn ẹ̀mọ́ fi àṣẹ dá wa lóhùn lórí ìlú wa kọ̀ọ̀kan tí a wà lórí orílẹ̀-èdè wa kọ̀ọ̀kan tí a wà lórí àdúgbò wa kọ̀ọ̀kan tí a ti ń wò ó tí a sì ti ń gbọ́rọ̀ yìí lónìí ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ya kó la ibẹ̀ kọjá wàhálà ìdààmú ya kó fòpin sí mọ́mì dáàdì bí ikú bá ń pa wọ́n lẹ́wọ́ níbẹ̀ ní orúkọ Jésù mo ní yóò dá yín sí gbogbo tí ṣe kú òjijì gbogbo ìtàjẹ̀sílẹ̀ ní orúkọ Jésù mo ní òní jẹ́ ìpín wa Ọlọ́run má jẹ̀mú ó yá kó sàmì sí wa lára lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mímọ́ lórúkọ Jésù Kristi ikú òjijì ikú àìtọ́jọ́ kò ní pa wá Ọlọ́run má jẹ̀mú yóò dè wá mú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi à ń lọ nínú iṣẹ́ mìíràn náà nìyẹn àwọn oníṣẹ́ ọwọ́ ẹ jẹ́ ká gbàdúrà tiwọn oníṣẹ́ ọwọ́ ẹ jẹ́ ká bu omi sítòsí orúkọ Jésù agbára ńlá Jésù iṣẹ́ ọwọ́ yín tẹ̀ṣe ní orúkọ Jésù gbogbo wàhálà ìdààmú tó wà lójú ọ̀nà iṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ya kó fòpin sí bàbá fòpin sí ọmọ fòpin sí iṣẹ́ ọwọ́ yín ò ní dàrú ọ̀nà yín yóò tò gbogbo wàhálà àti ìdààmú lójú ọ̀nà iṣẹ́ yẹn ní orúkọ Jésù Kristi Ọlọ́run má jẹ̀mú kó fòpin sí iṣẹ́ ọwọ́ yín ò ní dìbàjẹ́ gbogbo ohun tó ń fa rúdò lórí iṣẹ́ ọwọ́ yẹn ní orúkọ Jésù ìjì ní Ọlọ́run má jẹ̀mú ya kó dá ìjì yẹn dúró ìjì ibi iṣẹ́ yẹn ní orúkọ Jésù ya gbọ́rọ̀ Olúwa ní wákàtí ọ̀wẹ̀ lórí iṣẹ́ ọwọ́ wọn wọ́n fi dà wọ́n láàmú mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ rí omi yẹn a ó fi ṣe kíni a ó fi wẹ̀ lọ síbi iṣẹ́ wa fún ọjọ́ mẹ́ta fún iṣẹ́ ọwọ́ wa èyí tó ń fìtà wò pé iṣẹ́ tá a kú ti ṣe tẹ́lẹ̀ tipẹ́ ni kí ló dé tí wàhálà ìjì ló dé ìjì yẹn ò dé ní borí yín kò dẹ̀ ní gbé yín lọ lórúkọ Jésù mo ní òní borí yín kò ní gbé yín lọ ó yẹ kó ní oníṣòwò àwọn oníṣòwò tí wọ́n ń tà tí wọ́n ń rà ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ jẹ́ ká bu omi ẹ jẹ́ abomi sítòsí ẹ bá mi fi iyọ̀ kékeré díẹ̀ sí ẹ jẹ́ sọ fọ́lọ́run iṣẹ́ ọwọ́ mi okòwò mi ò gbọ́dọ̀ jẹ́rùn okòwò mi ò gbọ́dọ̀ díbàjẹ́ gbogbo wàhálà ìdààmú lórí okòwò mi tó fẹ́ fogun gbèsè torí okòwò yìí lónìí ní orúkọ Jésù Olúwa kó fòpin sí ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù okòwò yìí ò ní run mọ́ mi
dáàdì mi mo lókòwò yín ò ní run ohun tí wọ́n ti mọ̀mọ̀ yín nìyẹn lórúkọ Jésù ọwọ́ tó ń bà á jẹ́ tó ń dàrú tó ń fẹ́ máa fọgùn gbèsè sórí òkòwò yẹn lónìí ní orúkọ Jésù ọwọ́ náà kò gbẹ dànù tó bá gbẹ dànù Ọlọ́run má jàmọ́ ya kó finá sí iṣẹ́ yóò ní bàjẹ́ gbogbo ogun gbèsè gbọ́ọ̀rọ̀ Olúwa lórí iṣẹ́ wọn ní orúkọ Jésù Kristi ya kó fi iṣẹ́ yẹn sílẹ̀ ní wákàtí ọ̀pọ̀ ẹ̀pọ́n jẹ di gbèsè mọ́ kó má ṣe túká owó tí ò ní túká lórúkọ Jésù lẹ́yìn máa pa bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àwọn oníṣẹ́ àwọn ọlọ́fíìsì omi yẹn a máa fi wọ́n ṣọ́ọ̀bù wa ni mà dáàdì a máa fomi yẹn wọ́n ṣọ́ọ̀bù tí a ti ń tà tí a ti ń rà yẹn àwọn ọlọ́fíìsì tó jẹ́ pé ọ́fíìsì ń ti wọn ṣùgbọ́n bóyá fún ìdí kan àbí ìkejì bóyá a rí ẹnìkan tó dó léni lórí tó dúró mọ́ ní bí ìṣọ́run tó ní àbóhùn bá tá léyàn kú ọ̀bẹ òun yóò gbé òun lòun ọmọ kọ̀ǹtúrò ọbẹ yẹn tó ṣe pé bá yín bẹ̀ ni kódà ẹ̀yin gan lẹ́sà tọ́nà rẹ̀ díbẹ̀ ó wá tó á dàbí pé ẹni àní ọwá jẹ́ wá dì í mú lọ́wọ́ ó lẹ̀ ní jẹ́ ń bẹ̀ ẹ̀jẹ̀ sọ fọlọ́run ẹni ẹ pè kẹ́ wá jẹun ẹ̀yin lẹ́ bá wọn wá iṣẹ́ ṣùgbọ́n wá tó wọ́n náà ti gbẹ̀yìn kúrò ẹ̀jẹ̀ sọ fọlọ́run Ọlọ́run kó jà fún yín ọba àwọn ọba kó jà fún yín níbi iṣẹ́ yìí gbogbo ẹ̀mí tó lóun ọba yín jẹ́ tó lóun ó lè yín kó níbi iṣẹ́ yẹn tó yẹ pé ilẹ̀ sàtọ̀nà rẹ̀ débẹ̀ ní orúkọ Jésù ẹjọ́ gbèrè tuntun ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o gbogbo ẹni wá jẹ tó fà fẹ́ dì lọ́wọ́ mú yẹn lónìí ní orúkọ Jésù Olúwa kó dójú tì í gbogbo tó fi sagbára ó gbèrè tìjú gbogbo tó fi sagbára ó gbèrè tìjú gbogbo ẹ̀mí tó ń lò bí ẹ̀mí òkùnkùn láti lè fi ba ilé iṣẹ́ yẹn jẹ́ láti lè bá yín sọnù ní orúkọ Jésù ẹ̀mí yẹn kó di yẹpẹrẹ nínú ayé ẹ̀mí òkùnkùn ló ń lò lónìí ní orúkọ Jésù ẹ̀mí yẹn kó di yẹpẹrẹ kó má wúlò fún nǹkan náà mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ já sọ fún Ọlọ́run ẹni tó ṣàìsàn ẹni tó ṣe ẹ̀sán ẹ fọwọ́ yẹn ọwọ́ tẹ́ fi ṣe ẹ fi ra orí yín ọwọ́ tẹ́ fi gbàdúrà ẹ̀yin oníṣẹ́ oṣù yẹn ẹ fọwọ́ yẹn ra orí yín lórúkọ Jésù wọn ò ní lè lé yín kúrò ńbẹ yóò gbèrè tí òun gan ní gbèrè tìjú yóò kúrò ńbẹ ẹ yá àwọn tó ń ṣe àìsàn fọyá fún àìsàn kan tàbí ìkejì ẹ já sọ fọ́lọ́run gbogbo ogun àìsàn gbọ́rọ̀ Olúwa àgọ́ ara mi tẹ́ḿpìlì Ọlọ́run ni Ọlọ́run bá mi tún àgọ́ ara mi ṣe mi ìfẹ́ máa fi àìsàn lólé ayé mi mọ́ gbogbo àìsàn gbọ́rọ̀ Olúwa ó yá fi ayé mi sílẹ̀ gbàdúrà orúkọ Jésù nínú ayé bàbá màmá yìí ní òní ní orúkọ Jésù ó yá fi ayé wọn sílẹ̀ gbogbo àìsàn tí ò lójú tí ò ní ìtumọ̀ èyí tó fi ń ja ayé yín tó fi ń dà yín láàmú tó fẹ́ sọ àgọ́ ara yín di ogun àìsàn lónìí ní orúkọ Jésù Olúwa jẹ́ wọ́n gbèrè tìjú bàbá jẹ́ wọ́n gbèrè tìjú ọmọ jẹ́ wọ́n gbèrè tìjú láti òní ní orúkọ Jésù ẹni fẹ́ àìsàn lólé ayé yín mọ́ ìwọ àìsàn gbogbo àgọ́ ara wọn tẹ́ḿpìlì Ọlọ́run ló ti dà báyìí ó yá kó jáde kúrò níbẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ọwọ́ yẹn ó yá fi bọ́ gbogbo ibi tó ń dùn yín ọwọ́ tẹ́ fi gbàdúrà yẹn ẹ fi bọ́ ojú yín kẹfì ra ibẹ̀ lórúkọ Jésù gbogbo ogun ẹ̀sán yẹn yóò fi ayé yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ já sáré tún gbàdúrà mẹ́ta yìí ẹ jẹ́ gbàdúrà mẹ́ta aládùúà náà ni wá kí ni wọ́n pè wá aládùúà ní ẹ jẹ́ sọ fọ́lọ́run Ọlọ́run má jẹ̀mú Olúwa jà fún mi ju bí mo ṣe lérò lọ ṣàkóso Ọlọ́run bá dé tó bá fẹ́ jà fún yín yóò kọjá òye tẹ̀yìn náà ajàmọ́ má làdẹ̀ ní Ọlọ́run jà fún mi ju bí mo ṣe lérò lọ ní ilé ìyá mi nílé bàbá mi ní ilé ọkọ mi ní ilé àwọn ìyàwó mi ní ibi iṣẹ́ Ọlọ́run má jẹ̀mú yá jà fún mi ju bí mo ṣe lérò lọ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Olúwa jà fún mi ju bí mo ṣe lérò lọ nílé ìyá ilé bàbá ilé ọkọ ilé ìyàwó lórúkọ Jésù mọ́mì Olúwa yóò jà fún yín dádì Olúwa yóò jà fún yín ju bẹ́ẹ̀ ṣe lérò lọ nílé ọkọ Ọlọ́run jà bàbá jà ọmọ jà ẹ̀mí má jà fún yín níbi tẹ́ ẹ̀ lérò pé yóò jáde torí bàbá àjàmọ́màlà ni lónìí ní orúkọ Jésù Olúwa yóò jà fún yín gbogbo tó fi ṣagbára yẹn wọ́n padà gbèrè tìjú lórí ọ̀rọ̀ ayé yín ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà méjì tó kù náà rè ìkànnì nínú méjì tó kù yẹn já sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára má jẹ́ fàwàdà jẹ́ńjẹ́ ọ̀tá ẹ̀rí wọ́n ní bá rẹ̀ ní bá kọ̀ tí ògbóúnjẹ lẹ́ǹkọ́ ṣèbí ètò èèyàn bá lèèyàn jẹ rárá o ọmọ Ọlọ́run kì í jẹ tó bá rí ní tó bá wù wá la gbọ́dọ̀ jẹ ẹ̀mí Ọlọ́run má jẹ̀mú gbà mí o má jẹ́ fàwàdà jẹ́ńjẹ́ ọ̀tá má jọ oúnjẹ ọ̀tá má jọ bọ́ sí mi lẹ́nu má jọ oúnjẹ ọ̀tá má jọ ọ̀tá sí mi ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára
Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú bàbá gbà mí má jẹ́ fàwọ̀dà jẹ́ǹjì ọ̀tá má jẹ́ oúnjẹ ọ̀tá tọ́ sí mi lẹ́nu Ọlọ́run ràn mí lọ́wọ́ kí ló jẹ́ oúnjẹ ọ̀tá Ọlọ́run má gbẹ̀kù mí má jẹ́ jẹ́ǹjì ọ̀tá lórúkọ Jésù mọ́mì dáàdì mi ní fi àwọ̀dà jẹ́ǹjì ọ̀tá ògo tó yẹ ayé yín èyí tí wọ́n fi mọ̀ pé Ọlọ́run pè Ọlọ́run dá yín sínú ayé lónìí ní orúkọ Jésù Olúwa kó fi sínú ayé yín mọ́mì Ọlọ́run yóò fi sínú ayé yín ò ní fi àwọ̀dà jẹ́ǹjì ọ̀tá bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rèé ẹjẹ sọ fọ́lọ́run Ọlọ́run gbà mí wọ́n jẹ́ fojú sunkún àwọn ọmọ mi gbogbo ọ̀rẹ́ tọ́mọ mi lé lóhùn ọ̀bàrìn ṣùgbọ́n tó lè mú wàhálà bá mi tó lè mú ìkorò wọnú ayé àwọn ọmọ mi Ọlọ́run bá mi pín wọn yà ìjà tí ò ní ṣe padà yá fi sí wọn láàrin ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú ọ̀tá èèyàn ibi èèyàn ìkà etí ọmọ yín lé lóhùn ó sùn mọ́ ṣùgbọ́n tó jẹ́ pé òun ló lè fa wàhálà wọnú ayé rẹ̀ tó lè kọ́ ní ọgbọ́n àti ìwà búburú láti lè máa wù nínú ayé tí wọ́n ń wù lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run má jẹ̀mú Olúwa kó ya ọmọ yín ya ibi gbogbo ẹ̀mí ibi nínú ayé àwọn ọmọ kéékèèké ìsìn yìí tí Ọlọ́run fi ta ọmọ yín lọ́rẹ lónìí ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú mọ́ gbà fún ọkọ wọnú ayé ọmọ yín Ọlọ́run gbà wá má jẹ́ wọnú ayé àwọn ọmọ wa Ọlọ́run gbà wá má jẹ́ wọnú ayé àwọn ọmọ wa lónìí ní orúkọ Jésù Ọlọ́run kó ya àwọn ọmọ wa ya àwọn ibi ọmọ lónìí ní orúkọ Jésù Olúwa kó ràn yín lọ́wọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù náà rèé ẹja lọ sọ fún Ọlọ́run èmi mọ̀ bá tó pọ̀ nípa àti agbára bọ́dún ìṣe lọ mọ́jẹ́ mi òpin tọmọtọmọ tẹbí tará mi Ọlọ́run gbà mí má jẹ́ ká mi pin bọ́dún ìṣe lọ sí òpin má jẹ́ ká mi pin pẹ̀lú rẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú o bọ́dún ìṣe lọ sí òpin má jẹ́ ká mi lọ sópin pẹ̀lú ẹ̀ bàbá gbà mí ọmọ gbà mí ẹ̀mọ́ gbà mí má jẹ́ ká mi kó lọ sópin pẹ̀lú ẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ohun tí ń ṣe wàhálà ẹkún lórí mi lórí àwọn ọmọ bàbá fagilé ọmọ fagilé ẹ̀mọ́ fagilé má jẹ́ sunkún lórí ọmọ Ọlọ́run ràn mí lọ́wọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi tí a bá fẹ́ sùn ẹ̀já máa lo ìwé Àìsáyà 2 Samuel 22:29 ẹ jẹ́ ká máa kà á lórúkọ Jésù yóò bá wa lára mu 2 Samuel 22:29 ẹ jẹ́ ká máa lò ó tí a bá fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa fi gbàdúrà lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò ti ọ̀sán yìí ohun Olúwa náà tí a gbọ́ láti wákàtí kan sẹ́yìn lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú mọ́mì dárí bí a ṣe ń súnmọ́ tó ń súnmọ́ wa òrèrè ni yóò wọnú ayé wa wàhálà ìdààmú kò ní jẹ́ ìpín wa a ò ní sunkún lórí ọmọ a ò ní sunkún lórí ọmọ a ò ní sunkún lórí ọkọ ọmọ lórúkọ Jésù Kristi Olúwa yóò sàmì èsì wa lára ikú yóò rí wa yóò sá ẹ̀san yóò rí wa yóò fò lọ gbogbo àìsàn tí máa gbowó òjijì lọ́wọ́ èèyàn lórúkọ Jésù mú ní òní jẹ́ ìpín wa Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ní ìjọ́ mẹ́jọ àti èmi àti ẹ̀yin ohun Olúwa náà rí látẹnu yáàdú ẹ̀rí abániṣe jẹ láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun tèmi ilẹ̀ àánú ní ìlú Nàìjíríà níbí ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò níbí wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK ní orúkọ Jésù a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò àti ìgbìmọ̀ wọn a dúpẹ́ lọ́wọ́ bàbá mọ̀mọ́ tí wọ́n gbé iléeṣẹ́ yẹn kalẹ̀ ní orúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú ẹ ṣe yìí fún Ọlọ́run ó ní tètè kọ́kọ́ ṣe tèmi náà òun náà yóò ṣe tí náà láṣẹ pé òun náà láṣẹ pé iṣẹ́ ní orúkọ Jésù yóò ṣiṣẹ́ yín láṣẹ pé mọ́mì dádì ẹ ò ní gbèrè tìjú Ọlọ́run májẹ̀mú yóò fà yín lọ́wọ́ sókè iléeṣẹ́ yín yóò dẹ̀ máa gbèrú ni lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́ kò ní di títì pa lórúkọ Ọlọ́run májẹ̀mú lórúkọ Ọlọ́run alààyè Ọlọ́run yóò polongo iṣẹ́ yìí yóò lo polongo iléeṣẹ́ yẹn káàkiri àgbáláyé tí wọ́n ti ń wò yẹn náà lọ́lọ́run ó polongo ẹ̀dẹ̀ ní ẹ̀ka bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mo lálẹ́ fẹ́ pé yíyàdú ẹ̀rẹ́ abániṣẹ́ JP sórí tẹlifóònù nọ́mbà mi náà rèé lẹ́ẹ̀kan sí 07057842311 lẹ́ẹ̀kan sí 07057842311 ní ìjọ mẹ́jọ àtẹ̀mí àti ànídòkú bá ṣe ń súnmọ́dún Olúwa yóò sọdún ayọ̀ fún wa ọkàn ayọ̀ dẹ̀ balẹ̀ Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ.